Una help me thank God. Oh, I used my brain yesterday. But team me, but me, tira me pa. Portable, Kataefe, Tunde Perry àti Soso wọ́n jọ wà ní ibì kan. More come for the business of the day. Now supportive. He's supportive. Okay, I'm supportive. He's supportive as well. Man, they understand what they talk. Hey, Masha, I'm a quack on me, my lap. Go knock your patako. No, say this one, no be fight. Baba, man, tell something. Bro, let me tell you something. I'll be more and Jack Paco too. I grew up in Ogun State. I'm not here with a jeweler. Not here with a jeweler. Not here with a jeweler. I'm not the price question. My function, man. This guy, I go liver. Come, if they pull your papa, come. Now one pull you go talk for face. You dey mad. God will punish you. Like this top and the craze. I'm very sorry. ọmọ ìbò ẹ̀jẹ̀ sá wá gbó bílẹ̀ nínú ọlọ́run. Why Portable no come? Why Portable no dey calm? Franca. He say you so dey quarrel. Even me say I suppose. Oh my God. He say you so dey quarrel. Now he make am just dey vex. You go talk anyhow to Sosoni. You don't say you don't follow to talk anyhow. Person won't help change your life. Invest where they won't give am, don't do down. One night and night. No, they call you money. If money and Soso, they don't don't do that. They don't give am. No be say they make mouth. See, I don't do it before. Joke now. We did yes since now. Okay, to say He got Soso. That be Jebu boy, man. Like money that you. Anything that we need, yo. He tell Soso say. You never give anything before now. See, just talk. I dey see the way they follow Soso dey talk like say whether you and Soso na mate. Yeah, that one just vex go out. He say whether they never give am anything. Say I beg me connect this phone. Which kind wahala be that? So lórí ìjà tí Portable àti Kataefe fẹ́ jà ni wọ́n sọ tán lè fẹ́ fún wọn ní nǹkan. Portable sá dá wàhálà lẹ̀ débi pé Portable ní pé kán mọ̀ tún fún Kataefe ní mọ́tò pé òun ni kí wọ́n fún ní mọ́tò àti owó. Kataefe ò dẹ̀ gbà, Kataefe náà lòun ò ní gbà. Ìgbà tó yá tí agídí Portable pọ̀ bí Tunde Perry ṣe dá sí nìyẹn pé Portable kí ló máa ń ṣe ẹ́ náà Kataefe náà dàrú lòun ò ní gbà. Portable sá da gbogbo everywhere kò jẹ́ kán rójú tó ọ̀rọ̀ débi pé inú bí Soso gan tó jẹ́ pé Soso ó bínú dìde ó fi àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó fi wọ́n sílẹ̀ síbẹ̀ àti Portable àti Kataefe àti Tunde Perry Soso dẹ̀ fi gbogbo wọn sílẹ̀ síbẹ̀ torí pé inú ti bí Soso ò dẹ̀ fẹ́ anybody lówó àbí mọ́tò nínú wọn títí tí fi Soso fi lọ ọ̀rọ̀ yẹn sá dìjà bí àbíjà bí wàrà bí ẹkùn ẹbìlà so ti yé yín but there's one particular major things tí ẹ notice. Yeah, the bomb is going to say, I never lost you. Portable ọmọ Lalomi àti Tunde Perry rèé o tí wọ́n jọ ń ta ohùn síra wọn. Ẹ wò ọ̀rọ̀ yìí ó ti ń fẹjú kẹ̀kẹ́ o. Portable yarí níṣe ni ó ń fún Tunde Perry ní ohùn níbi tí wọ́n ti jọ pàdé. Bẹ́ẹ̀ náà ni Tunde Perry ń sọ dímọ̀ fún wípé òun á nà pa, òun á ṣe gbá, òun á ṣàwò fún Portable. Ẹ wò àìsí ń bẹ̀ láì bá wọn dá sí o bó ṣe ṣẹlẹ̀ gangan rèé.
ọ̀rọ̀ yẹn sádìjà bí àbìjà bí wàrà bí ẹkùn ẹbìlà so ti yé yín but there's one particular major things tí ẹ notice láàrin àwọn people yẹn. What am I talking about? Fún ẹ̀yin tí ẹ bá gbọ́ òyìnbó máa sọ ní English. If it is a Portable, if it is a Katefe, if it is a Tunde Perry, if he now come and go and see so, if it is a so, if he now talk to them, if he now shouldn't, couldn't, wouldn't say, if he stay there, if I am a so, if I am a Portable, or if I am a Tunde Perry, I am a Katefe. If he don't do it, he don't do it oh. If he now talk to them, if he see each other, if he fight oh. If he exactly understand the mo fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ ó sá ti yé yín báyẹn if he understanding me he get me now, he getting me. Going to the plane 3 times. I go kill you for. Oh my God. So that day. Kiri àdúgbò ẹ máa tọmọ mi lóṣìkì tiẹ̀ tiẹ̀ rò gbogbo àsìkò ẹni máa fi gba ṣúkà kiri àgbàdo ayé fẹ́ jọ ìdá ìṣòro mo bọ sí tap mo ti jọba àgbáyé ìmọ̀ pàṣẹ fún bẹ́ẹ̀ láì kẹ́mọ̀ dọ̀gbẹ́ mọ́gbà kéèmí ìmọ̀ pa àti ìṣègbà ṣètò lọ́dún òmùra nílẹ̀ pé wọ́n ń já kiri àdúgbò ló burúkú orin òta mọ́ yóò lọ sí kọ́ni tó ti wọ kíní rí kọ́ gbogbo àwọn masíkiri ọ̀rọ̀ orin rẹ̀ àwọn skit maker lọ́dọ́ ń bá ṣe skit maker ní ọ̀nìbá lọ́dún skit maker Portable àwọn ń já kiri àdúgbò tí wọ́n á dúdú tí kan mọ́ ìṣẹ̀ ti rún ni tí wọ́n fẹ́ dọ́ dọ́là ni wọ́n lè dára jíwá gan láti jọ jíwá gan tí wọ́n fi $2 million fún ara ẹ̀ wọ́n lè blow tó wọ́n sì ẹ̀pù ẹ̀ tó wọ́n fi kan tọrọ fi pátá díẹ̀ gan fi tọrọ fún ọ ni nítorí yà tiẹ̀ ti rún ó lè tọrọ jù ó lè tọrọ mọ́tò jù lórí bú tọrọ mọ́tò lọ́wọ́ àwọn Koko Zaria wọ́n ti tọrọ jù gbogbo tó fún láti jẹ́ ìbùnà kó sí ẹ̀wọ̀n bú mi mọ́tò tó gbọ́ rí ẹ̀sẹ̀ mo fún mi àgbo mọ́tò mi lẹ́tù sọ̀rọ̀ nítorí ọ̀rá mi àwọn ọ̀pọ̀ tún gbà tó ọ̀rá mi tí ń gbà láwìn rìn ọ́ dára GLT irú ọmọ bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ pé wọ́n ló bú tó mi ara fẹ́ sọ́gbà abilé kọjá ìwọ́n tó ń gbénu fọ̀ ọmọ bọ́ lẹ́kì ọ̀rá mo lọ sí sáré go show with flight they will book my flight with my boy is it right? Yes. Any show now we'll book flight mi ni mo fly and I dey fly everywhere bro. Are you mad? See what I'm talking about? Come on, business. I need to play Portable from the stage. You party game, Danu. You party game, Toto Danu. You want to play with me? My 4 glass of the year, Danu. My bad la play there. Go play Portable for me. My job pass the other way. Oh yeah. I'm a bad boy. I'm a bad boy. Then I'm not doing the one. When you die like you don't know why you're not. The one you black out that because I fake life, not live. Come on, if Coach Abruku will be enjoy it, but I be only one. I tell them. I don't know can't you want you. Ọmọ mi yẹn ṣe ń dúró tì náà yóò ní ọṣù kíra yóò gan lórí stage ni ẹ jọba pé ogun bẹ ọmọ mi yóò máa wo ṣá wọ́n ti fún ògùn máa ń pa màá bá kárí àrẹ jẹ́ kí tó jáde láyé ká máa bọ́ jáde láyé kù mí àgùgù tí yìí sọ ẹ yẹs gbàkọ ẹ̀kú méjì ni mi méjì ló bá mi wáyé láti mo ti pàṣẹ wọ́n lè fèsì ẹ̀kọ́ mo ti kú dànù wọ́n lè di transformer mi Portable sọ lẹ́mìí ni mo kàn wọ́n wà tuntun ní bẹ́ẹ̀ dání mo fídíò kan tó wà tuntun ní bẹ́ẹ̀ ní sí tọ́ bá fi wà tuntun ní bẹ́ẹ̀ ilẹ̀ tí wọ́n ti pa ẹ́ ọmọ abẹ́kúta àmọ́ nítorí bẹ́ẹ̀rì ọmọ ìdí àkọ́tọ́ lówó mọ̀ sọ́fà gan bí wọ́n lọ sí trẹ́yìnsì lọ́nà wọn trẹ́yìnsì yóò kàn pa ẹ́ wọ́n fi wà sílẹ̀ wọn náà wọ́n lè mẹ́mí gan ni wèrè wọ́n tọkàn jẹ́ pé wọ́n ti láì búlẹ̀ ibi tó bá jẹ búlẹ̀ ẹ̀kọ́ pé lásán mẹ́wọ́n máa fèdì ni fọ́tàtàkì lásán lọ ní gbogbo agbára sí gbogbo kíní ẹni mo mọ̀ tọ́mọ tí kò halẹ̀ mọ́ ìtẹ́ni bá lọ gọ́ lásán tani ẹ ti bá a bọ́tẹ́ni ẹ bá sí fún ìpàdé lẹ́ẹ̀kẹsẹ̀ ó ti yẹ tó bá ti halẹ̀ mọ́ ẹni Portable ó ní kí àlàlà tó lọ gọ́ ó tó lọ gbẹ́ ó ti yẹ ọmọ sọ́ọ̀bù ni ọ̀rọ̀ ibi tó dẹ́ ẹgbẹ́ wọ̀ ọmọ lọ́wọ́ àyẹ̀wò sọ̀rọ̀ láti fọ́ fún ọ là nígbà kan lórí bọ́ọ̀ lórí ẹ̀ bẹ́jẹ̀ yóò kààmù ẹni bọ̀dọ̀ dá sí ìjọba yóò tẹ̀pàtẹ̀ ní sẹ́yìn ní shrine ni wọ́n ti àwọn ọmọ ìyá rẹ̀ oníkọ̀ọ́ èmi àbíbà àbíkọ̀ náà jẹ́ ọjọ́ bọ́ ti jẹ́ gbogbo ìtọ́sẹ̀ fún láyé wà gbogbo ẹ̀tẹ̀ náà ni lọ́la ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọfẹ́sẹ̀ pàgbọ́ ibà lásán ayé abalẹ̀ mo dúró gbogbo yóò tó ṣẹ́ṣẹ́ ni mo gbórúkọ yìí máa bàjẹ́ ìbẹ́dẹ́fẹ́ lọ wọlé ó ń kẹ́ ẹ̀sùn lájọ́ máa pò ń lù yìí àbídí wà kẹ́mú rẹ̀. Una help me thank God I used my brain yesterday
wọ́n tì mí bọ́ mi ń tira mi pa wọ́n ní kí n bógun jà wọ́n ní kí n bá mi rọjà kí n fèsì Ògún kí n bójú Ògún jẹ́ mo náà mọ Ògún ni mí mi lè bógun jà Ògún ò dẹ̀ lè pa mí ẹ̀yin fáǹsì mi so money bring his white Rolls Royce that kind of Seyi Fodi Rolls Royce but Seyi Fodi Rolls Royce go senior so as I dey see car the car they say make I break am it's not about spoiling your property so money it's not about spoiling your car it's about supporting my career. Why will I break Rolls Royce? Rolls Royce go still give me ambassador. I cannot break people's property. I'm a record breaker. Zakato Serie. Me I be record label now. I know what I do. CEO Dr. Zenation. I still be artist. I'm a star. I'm not just a celebrity. They say me and Kata mo do face off. Make Kata break TV. Say me make I break Rolls Royce. Now I say me tell you, Bami Roger. Èèyàn tó bá àwòrán jà Ọlọ́run àbàjà ayé àbàjà bẹ́ẹ̀ náà ni pé o tún wá fẹ́ lọ bá Ògún jà ẹ máa bá Ògún jà. This mirror say una make I break with screen na glass lọ fi ń wó wà nínú Ògún lògó wà glass lọ fi ń kámẹ́rà wa máa go break glass say máa go fight Ògún white motor Rolls Royce èmi òun mọ́tò tí mò ń bẹ lọ́hùn pé kọ́ ṣàṣọ fún mi ṣàṣọ promise me motor now he promised me Rolls Royce then Zazu don't give me Benz before she promised me Rolls Royce because say make I go praise Rolls Royce if na you go break am motor now he promised me Rolls Royce then Zazu don't give me Benz before she promised me Rolls Royce because say make I go praise Rolls Royce if na you go break am if you reach your turn. Video here make dem you forgive me ka so money. Video here Peter and yam make dem know say na very small shit. Rolls Royce may I break this guy head. How far you say. Okay, go quiet down. These boys, these are they fear you. I'll beat all the old boys for song go finish. Come on your mouth. I just dey pray me first reach. I beg Oga no vex. Sorry Oga. O fẹ́ pa ẹni ìwọ ló máa sọ sorry dem don't give you motor na me wan collect motor o fẹ́ pa ẹni. Wa. Leave motor talk now. Sit down first. Na motor I go beat this one. No na talk I go take win because I don't win sef. Ole buku dey fear me. O fẹ́ pa ẹni. Why they fear you? You fight that man. You gotta connect with him by you. Alpha, make them calm down. Calm down, make them hear what the big men want to talk. These are not big men. Come on. Tunde Perry now. What's your door? Yeah, the bomb is going to do a name and loss. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.